èèrà ò fẹ́ pòpórò dénú, aráyé ò fẹ́ ní fọ́rọ̀ bí ò sórí ẹni. èèrà ò fẹ́ pòpórò dénú, aráyé wọn ò fẹ́ ní fún ọrọ̀ bí ò sórí ẹni. kí lèèrà? kí ni pòpórò? tí Yorùbá bá sọ wípé ayé ò fẹ́ ní dénú, kí ni ìtumọ̀ rẹ̀? ibi à ń lọ lónìí nù lórí ètò Gbẹ̀du Èdè ti bàbá Ayọ́kẹ́lẹ́. èèrà ò fẹ́ pòpórò dénú, aráyé ò fẹ́ ní fọ́rọ̀ bí ò sórí ẹni. pòpórò gbogbo wa la ti mọ̀, pòpórò àgbàdo wà, pòpórò ọkà bàbà wà. ìrèké tẹ̀ ń wò yẹn ara pòpórò ni. bí igi tí ó jẹ́ ìran àwọn ìrèké, àgbàdo tó ní fùkẹ̀fùkẹ̀ kan nínú tó dàbí ẹni pé tí máa ń fún omi jáde, tó pé tí bá ń fún omi jáde omi yẹn máa ń dùn. tìrèké ló ṣe bí ẹ ń fẹ́ dùn jù ni. èésún kì í ṣèṣúṣú o, èésún tí máa ń hù ní padò, tí máa ń hù ní àkùrọ̀, igi rẹ̀ pòpórò ni. bá a bá sì wò dáadáa, tá a bá yá tó dàbí ìrèké, tá a bá gbéyín lé ó lè má dùn bí ìrèké, ṣùgbọ́n náà bó ṣe wà ó ní adùn títí ẹ̀. mi ò fẹ́ ká pẹ́ jù, gbogbo àwọn ìran ìrèké, èésún, pòpórò ọkà, pòpórò àgbàdo, igi ọkà, igi àgbàdo, àtoríṣiríṣi àwọn nǹkan bẹ́ẹ̀, ìran pòpórò ni wọ́n wà. ìran pòpórò ò ní wọ́n wà. kí ló ń pè léèrà? èèrà ó ní àwọn kòkòrò kéékèèké kan tá a pè ní ìran kantíkantí, ìran èèrà, ìran akin, ìran ìkandù, ìran tanpẹ́pẹ́, ìran èèràyì. ṣùgbọ́n èèrà tó common jù tí ayé máa ń pè léèrà gangan ó ní èyí tó jẹ́ pé bóyá bí nǹkan bí adùn òun náà máa ń wá kiri. béèyàn bá fẹ́ mọ̀ pé èèrà ń bẹ ní agbègbè òun, kó da ṣúgà lẹ̀ tàbí nǹkan tí bá ń dùn, ká tó wí ká tó fọ̀, èèrà ó ti pé gbòó. náà fi sọ wípé béèyàn bá ní àìsàn tó ń pè ní ìtọ̀ ṣúgà ńgbà míì tó ń tọ̀ ń bá tọ̀ lẹ̀, nígbà tí ó bá fi tó ṣẹ́jú mélòó kan, èèrà ó ti débẹ̀, wọ́n ti pé bò tọ̀hún. tó bá ní èèrà ò fẹ́ pòpórò dénú, ó túmọ̀ sí wípé ohun tí èèrà ó jẹ lèèrà ń wá kiri. ibikíbi tí èèrà bá ti rádùn, ibẹ̀ lèèrà máa ń sí gàngán lọ, ibẹ̀ ni wọ́n á péjọ sí, ibẹ̀ ni wọ́n á ti. ọ̀rẹ́ rẹ ní sẹ́yẹ̀ Akin dúró ná, kí ló dé tójú rẹ kọ́rẹ́ lọ́wọ́ báyìí. inú mi ò dùn, bèbí ń tirọ kalẹ̀ bí ewé mọ́mọ́. kódà ní àyín ní wọ́n wà tó ti fọwọ́ lẹ́rán tí èmi ti ń jẹ́wọ́ lọ ní tèmi. irọ́ ni o. ọ̀rẹ́ mi já mi sí. kò sí irọ́ níbẹ̀. apásítọ̀ nígi lẹ́yìn ọgbà mi bí mo ní APPASTORE tí o bá ti download ẹ̀ sórí fóònù rẹ báyìí tí o forúkọlẹ̀ gẹ́gẹ́ bí awakọ̀, o tún lè fi gbèdéke sí iye wákàtí tó o máa fi máa wa ọkọ̀ ṣiṣẹ́. kódà àyè tún wà fún àwọn tó ní ọ̀kadà tàbí kẹ̀kẹ́. bákan náà làyè wà fún àwọn tí ò ní mọ́tò, ọ̀kadà tàbí kẹ̀kẹ́ láti ṣiṣẹ́ pẹ̀lú apásítọ̀. apásítọ̀ ti dé, ìrọ̀rùn ló bá dé. wọ́n lò sẹ̀mí ayé wọn tí wọ́n mọ̀ ṣe yàtàyò tó ń bẹ̀. tó bá dàbí ẹni pé adùn ò sí ní abẹ̀ yẹn mọ́, wọ́n gbéra wọ́n tó síkẹ̀lì ó di bòmíì. èèrà kò fẹ́ pòpórò dénú. nígbà tó bá rí ti ń jẹ ń bẹ̀ tó jẹ́ mádùnmádùn, ìgbà yẹn lè rà ó jókòó ti pòpórò lọ́rùn, tínú wọn mọ̀ dùn yìí pé ibi tí ayé sodo sí la wà yìí o, ẹ jẹ́ á gbádùn ayé wa. ṣùgbọ́n lọ́jọ́kọ́jọ́ tí pòpórò ọ̀bá ti ládùn mọ́ tó ti ń gbẹ, èèrà ó lọ bòmíì o, níbi tí adùn tó wà. tó máa ní aráyé ò fẹ́ ní fọ́rọ̀ bí ò sórí ẹni,
Yorùbá gbọ́n pọ̀. Òótọ́ ni aráyé ò fẹ́ ni fọ́rọ̀ bí òṣòrí ẹni. Kí náà ń pè lórí ẹni? Ọlọ́run ni. Bí ó kọ ọ̀gá wa Oríyọmí ìgbà kan bẹ àwọn kan tiẹ̀ lọ bá wọ́n ní kọ́mọ̀ sọ pé Oríyọmí mọ́ pé Ọlọ́run yọmí ni kọ́ máa jẹ́. Àwa tún lọ atúbọ̀ a rí pé n tó ń pè lórí náà ni Ọlọ́run, ó ń l'Èdùmàrè, ó ní aṣẹ̀dá wa tó dá wa. Ó túmọ̀ sí pé gbogbo ohun tó wù kó jẹ́nu ayé bẹ́ẹ̀ látòrí ìyá tó bí ọlọ́mọ, ìyá méjì bí yẹn tó tọ́, bẹ́ẹ̀ látòrí ìyá tó bí ọlọ́mọ, bàbá rẹ, ọmọ tó bí, ìyàwó tó fẹ́ tó ń gàyà rẹ̀, àwọn ọmọ rẹ lọ́tùn lósì, àtàlábàgbé, alájọrìn, aláṣiṣẹ́pọ̀, olólùfẹ́. Ẹnìkan kan ò ní fẹ́ ọ̀rọ̀ bí ò sọ Ọlọ́run tó ṣẹ̀dá rẹ o. Tí bá ń dùn tí bá ń dán, mọ́ gbàgbé o. Ẹ̀rà ọ̀fẹ́ pòpòrò dénú o. Aráyé ò fẹ́ ni fọ́rọ̀ bí òṣòrí ẹni o. Tó o bá ti ń dùn tí bá ti ń dán fún ọ, jẹ́ kó máa ró nínú etí rẹ, jẹ́ kó máa ró nínú ọpọlọ rẹ wípé bó ṣe dùn tó yìí 100%, tá a bá rí nǹkan míì tó tún ju 100% lọ, 100% bó ṣe ń dùn tó ń dán yìí, Ọlọ́run nìkan ló dùn mọ́ o, kò dùn mẹ́nì kankan o, kò dùn mẹ́nì kankan o. Ẹ̀rà ọ̀fẹ́ pòpòrò dénú. Aráyé ò fẹ́ ni fẹ́ fọ́rọ̀, wọn ò fẹ́ ni fún dáadáa, wọn ò fẹ́ ni fówó, wọn ò fẹ́ ni fọ́lá, wọn ò fẹ́ ni fódùnnú àtìgbàdégbà. Bí ọ̀sọ́ Ọlọ́run tó ṣẹ̀dá ẹni. Àwọn Yorùbá máa ń lo òwe yìí láti fi fa àyàn létí inú ni. Bí èèyàn bá ń ṣe fùlenge tí ń ṣe bí ẹni pé àwa la wà ńbẹ̀, tínú ẹ̀ ń dùn, tí ń bojú wẹ̀yìn, tí ń rí ogunlọ́gọ̀ àwọn èèyàn, tí ń sọ yí pé àwa lelénìyàn, àwọn Ọlọ́run ṣèyí fún tán. Bẹ́ẹ̀ nìkan bá bú apẹ́ lásán, ogunlọ́gọ̀ àwọn èèyàn ni ó sí gàngán tí wọ́n gbógun tó ń tọ̀hún, tó sọ pé kọ́ mọ fò kọ́ mọ nìṣó. Bí èèyàn bá pòṣé máa lásán, ogunlọ́gọ̀ àwọn ènìyàn náà sọ pé kò ní gbáyé jọ́ náà lọ́hùn. Ìwọ náà wá ń rìn, wá ń yánpa agbádá, òun fìlànga, òun ṣe bí ọmọ elénìyàn. Wọ́n jẹ́ ń tọ̀ ọ́, wọ́n ń jẹ mádùnmádùn lọ́dọ̀ rẹ ni o. Wọ́n ń jẹ tó wù hán lọ́dọ̀ rẹ lọ́wọ́ ni o. Tó bá jẹ tó bá tán, ìwọ nìkan ni ó kù. Onílù ti lùlù, ó ní tó bá ń burú tán, ìwọ nìkan ni ó kù. Tó bá burú tán, ìwọ nìkan ni ó kù. A dúpẹ́ lọ́wọ́ yín gan o, gbẹ̀yìn tẹ̀ ń gbọ́ wa, tẹ̀ sì ń tẹ̀lé wa lórí ìkànnì Gbẹ̀du Èdè, àti gbogbo àwọn alátìlẹyìn wa pátápátá wípé ẹ ṣeun o, àmọ́ rírì yín. Ẹ bá wa gbìyànjú àti máa lọ sórí àwọn social media gbogbo tá a wà. Ẹ lọ sórí Facebook wa, ẹ máa bá wa wòṣẹ́ wa, ẹ dẹ̀ máa bá wa share program yìí, ẹ máa follow wa ẹ jọ̀ọ́. Bákan náà, ẹ lọ sórí Instagram, ẹ lọ sórí TikTok, ẹ wá fún wa bá wa sí pabambarì, ẹ bá wa lọ sórí YouTube, ẹ lọ subscribe sórí Gbẹ̀du Èdè lórí YouTube, ẹ lọ subscribe sórí Gbẹ̀du Èdè láti máa tẹ̀síwájú lórí gbogbo nǹkan tí a jọ ń ṣe, tá a jọ ń wò yìí. Ẹ ṣeun, a dúpẹ́ o. Bàbá Ayọ́kẹ́lẹ́ lórúkọ mi. Ẹ káàsán, ẹ kú ojúmọ́ jàre. Ẹ̀rà ọ̀fẹ́ pòpòrò dénú o. Èyí tó bá burú tán, ìwọ nìkan ni ó kù. Tó bá burú tán, ìwọ